àgbáyé o wá gbọ́ jìnlẹ̀. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí tọ́ntọ́n tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa o ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o. Òní ọjọ́ ìkẹtàlá sátidé oṣù kọkànlá 2021 ọjọ́ tó ní àpẹẹrẹ ní ìwé aláwòye mi sọ pé a kì í garùn nílẹ̀ Ìbàdàn ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Ẹdẹ o kéèyàn wà nílẹ̀ Ìbàdàn láìṣe ọlọ́run tó dákú tí kò nípa tó dárùn táwọn òṣèré jẹ́ pé kò kú òǹlé orí ta orí nórí gbogbo ẹ̀ èèyàn nílẹ̀ Ìbàdàn fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ ní Ẹdẹ kò possible àfi kí ó kú òǹbẹ̀ wá sí ẹnìkan nínú àwọn tó ka Bíbélì ọmọbìnrin Fáráò tí ìbá ṣe kó lọ sí etídò kò ní mọ̀ pé ọmọ kan wà níbẹ̀ tó jẹ́ pé ọlọ́run fẹ́ lo òun fún ló dífá fún ti èní níbí ọjọ́ kẹtàlá bùkátà ọlọ́run fẹ́ ṣe ìnáwó. English ti sàmì dá sí o ó ní the joy of Olympic is participation ìròyìn láwákà Benjamin Adésínà ọlọ́run tọ́lá ní orúkọ tí èmi ní agbára ọlọ́run láàárọ̀ yìí ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o lórí tábìlì ìròyìn lọ́dọ̀ mi láàárọ̀ yìí àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan ló hàn dé ní apá tún ìwé ìròyìn The Punch ní apá sí ìwé ìròyìn The Nation lókè téńté ìwé ìròyìn Vanguard lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ìwé ìròyìn Premium Times àti ní àárín gbùngbùn wọ́n ṣàpọ̀ bíbá tí wọ́n wáde pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan ìjọba tẹ́ pé ó hàn dé ní àárọ̀ yìí ní agbára ọlọ́run ní ojú ìwé mo rí eléyìí gàdàgbà pé FG ìjọba àpapọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o ló hàn dé lójú ìwé ìròyìn The Punch pé wọ́n ti fi kún owó mítà o mo rí eléyìí náà mb mílíọ̀nù lápàtàn àbápàsì ìwé ìròyìn The Punch náà mo ti pé Soludo ẹni tó jẹ́ pé ìdìbò gbé wọlé ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí gómìnà àwọn àjọ INEC wọ́n sọ pé máa bọ̀ ó yá gba sáfítíkẹ́ẹ̀tì gba ìwé ẹ̀rí pé ìwọ ni ó wọlé kábíyèsí ọlọ́run ìwé ìròyìn The Guardian náà wá dé àkọlé tí mo rí ń bẹ̀ lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ó lé ní ẹgbẹ̀rún márùnléní ọgọ́rin 85,000 àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kano ló ṣeéṣe kọ́ máa ní àǹfààní láti ṣe kíni láti wọ sùkúrù ilé ìwé gíga nìyẹn o kọ́ ní admission látàrí kíni gbèsè ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju gbèsè kíni o ó wà nínú ìròyìn The Guardian ní àárọ̀ mo rí eléyìí o níbi tí ẹni tó jẹ́ pé igbákejì ààrẹ Nàìjíríà tó dáa jù ní àgbáńláyé ìyẹn ẹnì kejì Nàìjíríà yìí lọ́wọ́ táwa yìí Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ó níṣẹ́ wo ọmọ Nàìjíríà aláǹgbọ̀ ó ní Nàìjíríà nílò àwọn olóṣèlú tó responsible tán jẹ́ èèyàn rẹ̀ underline tí wọ́n tún wá jẹ́ ẹni tí wọ́n mọ Ọlọ́run religious leader èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Kòfẹ́sọ̀ Yẹmí ẹ wo àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan ló hàn dé lápàtún lápàsí olórogún àti kò borogún wáyé nígbà tí a bá ti òkè lọ́run dé ní agbára Ọlọ́run bàbá olódò àti bàbá ọlọ́gẹ̀dẹ̀ fún dá tòlótòló bàbá olódò odò tá a bá gbọ́n tí ò gbẹ wọ́n ń bù díẹ̀díẹ̀ ni nígbà tá a bá ti òkè lọ́run dé lágbára Ọlọ́run a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ited Paints and Chemical káàbọ̀. ẹlẹ́nu méjì o lọ́mọ aráyé ẹlẹ́nu méjì o lọ́mọ ènìyàn ọ̀rẹ́ ṣọ́ra fún wọn. ẹlẹ́nu méjì o lọ́mọ aráyé ẹlẹ́nu méjì o lọ́mọ ènìyàn sìsá ṣọ́ra bùrọ̀dá ṣọ́ra. ọ̀rẹ́ bí wọ́n bá pọ́n ọ lé tọ́mọ ènìyàn ń yìn ọ́ o ìwọ̀nba ni kórí rẹ̀ wú mọ́. ọ̀rẹ́ bí wọ́n bá pọ́n ọ lé sẹ́ tọ́mọ ènìyàn ń yìn ọ́ o ìwọ̀nba ni kórí rẹ̀ wú mọ́. wọ́n lè pàdégún olówùrọ̀ kò dọ̀sán kan tún ní kò gún mọ́ ìwà ènìyàn lẹ́rí yẹn. bí wọ́n bá rí tọwọ́ rẹ̀ gbà lọ́wọ́lọ́wọ́ wọ́n lé níyàn bíi tìrẹ ṣọ̀wọ́n láyé o síbẹ̀síbẹ̀ ọ̀rẹ́ mi mò ń ṣèkìlọ̀ o ìwọ̀nba ni kórí rẹ̀ wú mọ́.
ẹlẹ́nu méjì o lọ́mọ aráyé ẹlẹ́nu méjì o lọ́mọ ènìyàn brọ̀dá ṣọ́ra dádì ṣọ́ra. bọ̀dá bí wọ́n bá ń pọ́n ọ lé sísá mi tán bá gbé ọ gẹ́gẹ́ o ìwọ̀nba ni kórí rẹ̀ wú mọ́. bàbá bí wọ́n bá ń pọ́n yín lé mọ́mì tí wọ́n bá ń gbé yín gẹ́gẹ́ ìwọ̀nba ni kórí yín wú mọ́. àwọn gangan náà lẹ́rí yẹn wọ́n lè ké òsánà lówùrọ̀ tó bá dọ̀sán ká tó ní kankan mọ́gí iṣẹ́ ènìyàn lẹ́rí yẹn. bí o bá ń gbọ́ wípé o ayé burú ọmọ ènìyàn liere kò dìgbà tó bá rìn jìnnà kí o tó rí wọn ẹni tó jókòó tì yọ yẹn tó tún jókòó tì àwọn náà nìyẹn ọ̀rẹ́ ṣọ́ra ṣáà ṣọ́ra. ọ̀rẹ́ mi bó bá rí tòwó ṣe tọ́tún rí tọwọ́ rẹ̀ gbà ṣé o gbọ́ àkọ́ní rẹpẹtẹ náà máa dàbólẹ̀ fún ọ wọ́n lẹ́ni bí rẹ̀ ṣọ̀wọ́n láyé mọ́ wọ́n lè níwọ ní gbákejì Elédùmarè ènìyàn mi ìwọ̀nba. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀. ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o yé ìwé ìròyìn The Punch ni mo fi ń ṣíde ìròyìn láàárọ̀ yìí o gànàgbà ni mo rí eléyìí tó wọ́n dé mọ̀ pé FG ìjọba àpapọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ owó mítà òkè yá wọ́n ti fi kún owó mítà o àkọlé ìròyìn tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan dẹ̀rẹ́ ó tún ọ̀rọ̀ ṣe o òun ló dín fáfúrò yìí tó wọ́n de pé ìjọba àpapọ̀ FG ni wọ́n sọ pé single face àti three face yẹn tó jẹ́ pé ẹ̀rọ mítà jẹ́ pé bí ò bá sí nílé kò lè ṣàǹfààní láti ní iná nínú ilé pé up nepa phd up phsn gẹ́gẹ́ bó ti hàn dé mi lára pé wọ́n ti wá kéde ẹ̀ lábẹ́ àjọ jẹ́ pé Nigerian Electricity Regulatory Commission pé wọ́n ti sọ ilé ìdímọ̀ pé láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní agbára Ọlọ́run oṣù kọkànlá tí a wà yìí November 15 pé eléyìí á di pé ohun tí à ń tẹ̀lé pé owó ti gòkè látàrí pé kí ni o iye tí à ń ra mítà gẹ́gẹ́ bó ti hàn dé ń bí àlàkalẹ̀ ìròyìn mo rí mẹ́ pé eléyìí tó yẹ pé single phase tó yẹ pé tẹ́lẹ̀ ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún márùnléní ogójì ó ní díẹ̀ ní 45,000 naira ó ti wá gòkè tó pé ó ní díẹ̀ ní ẹgbẹ̀rún mẹ́rìndínní ọgọ́ta 58,000 plus ló jẹ́ pé títà ní báyìí èyí tó jẹ́ pé phase 3 gẹ́gẹ́ bó ti hàn dé mi pé ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún méjìléní ọgọ́rin ó lé díẹ̀ ni wọ́n ń ta tẹ́lẹ̀ ó ti wá di pé ó dín ẹyọ kan ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́fà 109 àti ṣéǹjì díẹ̀ ló jẹ́ pé iye tí wọ́n ń ta báyìí ìkéde rẹ̀ o ọ̀rọ̀ English teacher mi ni ó ní a successful life is expensive ayé tẹ́ bá rí pé ó ṣàṣeyọrí ayé yẹn gan wọ́n bóyá òun ló fà á ẹni wọ́n mú wèrè in The Punch ẹni ọmọ ẹ̀rà ẹ̀ka o yé mo kúrò nínú ìwé ìròyìn The Punch náà lóṣù ọ̀la mi ò tí ì gbélẹ̀ eléyìí tí mo rí lápásì Soludo ó ti gba ìwé ẹ̀rí pé ìwọ ló wọlé náà dìbò fún wa gba ìwé ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà ilẹ̀ tìrẹ o àkọlé tó hàn dé nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní àgbàtàn là gbọ̀nlẹ́ o bá a là níjà á sìn délé ni tá a bá sìn délé tó máa tuntun mú àlùpà ni o òun ló dín fáfúnù tó wọ́n dé tẹ́ pé gẹ́gẹ́ bó ti hàn dé pé kòfẹ́sọ̀ yé àti àwòrán tí mo ti ẹ̀ ń rí yìí ẹni lẹ́ni dẹ́ngẹ́ pòórè pẹ̀lú sátífíkẹ́tì lókè kòfẹ́sọ̀ Chukwuma Soludo nígbà tó tẹ́wọ́ gba ìwé ẹ̀rí lọ́wọ́ àjọ tó jẹ́ pé wọ́n ń rí sí ètò ìdìbò ti ìpínlẹ̀ Anambra tẹ́pẹ́yà wọ́n ní àgbà ìwé ẹ̀rí tìyà o gẹ́gẹ́ bó ti hàn pé ẹni tó jẹ́ kọmíṣánná tẹ́pẹ́yà ó jẹ́ alábòójútó fún ètò ìdìbò ti ìpínlẹ̀ Anambra torúkọ ẹ̀wọ̀n dẹ́mi o ìyẹn ọ̀gbẹ́ni Festus Okoye ní ọjọ́ Jímọ̀ ìyẹn ní àná òde yìí ló ní Soludo ṣáàṣì o ìwọ Chukwuma gba ìwé ẹ̀rí rẹ o ló tẹ́wọ́ gba ìwé ẹ̀rí lọ́wọ́ wọn ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní whoever fail to appreciate will depreciate nígbà tí ẹni tó gba ìwé ẹ̀rí Soludo máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ó ní kì í ṣe pé ó ní
akẹ́kọ̀ọ́jú kan ò lè dá ogun ṣẹ́ pé àtìlẹ́yìn ló pọ̀ pé òun gbóríyìn fún Ọlọ́run ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ló múlò pé eégún tó bá gbé ni làdájọ́ fún òrìṣà tó bá gbé ni làásìn o igi tó bá dẹ̀gbẹ́ ní báyìí làákó bíbọ̀ ó wá ní presidency ilé sí ààrẹ òun gbóríyìn fún wọn ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò òun gbóríyìn fún òun dúpẹ́ pé àjọṣe ni àti àwọn INEC pé òun gbóríyìn fún wọn àti gbogbo ẹnìkan ọkùnrin obìnrin tí wọ́n tó dìbò àti tí wọ́n tó dìbò tẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ tálàfíà ọjọ́ tẹ́ pé wọ́n fi jẹ́ kí wọ́n sin àwọn dé ó mà mórin Haúsá ni pé ibi tẹ́ ẹ̀sìn mi dé mímọ́ pé ọ̀jọ̀gbọ́n kòfẹ́sọ̀ Sukuma Soludo ló yẹ pé ó ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí inú ìwé orin wọn tí inú ìwé orin The Punch tó jẹ́ pé ó hàn dé láàárọ̀ yìí níbi tó ti ń tẹnumọ́ pé ọlọ́rọ̀ tó bọ́ ni nígbà àyàn ó la jẹ́ ní gbèsè ọpẹ́ èmi ká díẹ̀ ń bẹ̀ mo mẹ́nu kó ń bẹ̀ ni o ẹ̀mú tí ẹ kẹ́ ṣe o ẹ̀nà ọmọ ìròyìn The Punch tó jáde ní àárọ̀ yìí ẹ̀ka o ìwé ìròyìn The Guardian mo orílẹ̀ ìgàdàgbà lọ́wọ́ ní mi pé 85,000 tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ ni ó ṣeé ṣe kán má ní àǹfààní láti gain admission wọlé sí ilé ìwé gíga o látàrí kí ni o pé gbèsè owó NECO àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni ó ní owó tán lọ́wọ́ oníwọ̀n àtàtà ó di òṣónú ni o ọ̀rọ̀ nípa owó nìyẹn o ìwé Aláwìyé ìbà Ọlọ́run ìbà ajé òsì èèyàn sùn ìbà Ọlọ́run ìbà ó ní àárín mi ìnámọ́wó amókúta dé ọjà wọn kọ̀ ó lóde fáfúnròyìn tó wọ́n di pé ó lé ní 85,000 kan ìtẹ́ pé àwọn jókòó ṣe ìdánwò NECO ní oṣù kẹjọ sí oṣù kẹsàn-án ní ọdún tí a wà yìí ló ṣeé ṣe kán má ní ẹ̀tọ́ àtàǹfààní láti wọ ilé ìwé gíga o kí ló dé àwọn àjọ NECO ni o wọ́n gbẹ́sẹ̀ lé wọn kọ̀ láti yànda èsì jáde fún wọn pé èsì rí o látàrí kí ni o ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni ó ní ètè tó dáyà nílẹ̀ ló jẹ́ kí mo túká ẹgẹ́ bó ti hàn dé ní ìwé ìròyìn pé ìpínlẹ̀ Canada pé àwọn jẹ wọn lówó owó tí yẹ kí wọ́n san ẹgẹ́ bó ti hàn dé tí mò ń bí o pé 500 mílíọ̀nù náírà wọ́n sì àlàkalẹ̀ ń bí pé lóòótọ́ o pé àwọn owó kan tẹ́gbọ́ àti pé ìpínlẹ̀ Kano ìjọba ìpínlẹ̀ Kano nìyẹn o tí wọ́n ti san fún àjọ NECO yìí pé àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá wọ́n sì jẹ wọ́n ní 500 million 500 mílíọ̀nù náà tẹ́ pé ó sì ń bẹ ní àkàtà wọn mo wá rí kan bẹ̀ níbi tí ò ṣe mójú kò pé kí ló dé tí ìpínlẹ̀ Kano ṣe jẹ NECO lówó nígbà tẹ́ pé àwọn ọmọ tí ọ̀rọ̀ kan yìí tí wọ́n san owó NECO tí wọ́n ṣe ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni ó ní ìbéèrè ládékànbí Odùyè English is àmì dáṣe pé every question mark is a call for inquiry káwá díẹ̀ ẹ wo ẹni ọmú ìwé ìròyìn wo ìwé ìròyìn The Guardian tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí díẹ̀ lèmi kà ń bẹ̀ mo gbẹ́nu kó ń bẹ̀ onífàkì tán ó gbọ́dọ̀ take time ẹ kà ó mo kúrò nínú ìwé ìròyìn The Guardian yìí ó mo wá gba padà sínú ìwé ìròyìn The Punch eléyìí tí mo rí kò ṣe má kà ní o pẹ̀lú àkọlé tó gbèrú àti pẹ̀lú ẹni tó sọ̀rọ̀ sókè ń bí o ó ní igbákejì ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáńláyé Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ó ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé yìí yes or no capital yes ni o pé a nílò àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n jẹ́ èèyàn rẹ̀ underline àti àwọn tó jẹ́ pé wọ́n tún jẹ́ ènìyàn Ọlọ́run nípa pé wọ́n ń sin Ọlọ́run underline o àkọlé tí ìròyìn yẹn gbèrú nìyẹn o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹni tó jẹ́ pé igbákejì ààrẹ sọ bẹ́ẹ̀ o ṣé ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni ó ní àìwí síbẹ̀ ká kú síbẹ̀ bí èèyàn bá tẹ̀lé kú síbẹ̀ gan wọn ní sinmọ́ lódì fáfúnrò ètò wọn de pé igbákejì ààrẹ ní Nàìjíríà tó dájú àgbáńláyé yìí ìyẹn ọ̀jọ̀gbọ́n Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ló sọ pé lọ́wọ́ tí a wà yìí Nàìjíríà tó dájú lọ yìí ní àgbáyé kó lè máa dá sí lọ bẹ́ẹ̀ pé àwọn adarí tí a nílò a gbọ́dọ̀ jẹ́ àwọn tẹ́kọ̀ olóṣèlú tẹ́ pé wọ́n jẹ́ èèyàn rẹ̀ underline àti àwọn tó jẹ́ pé tó jẹ́ ẹni Ọlọ́run tí wọ́n ń sin lọ́run religious leader ó ń sọ ilé ìdímọ̀ pé wo kò tí ì kàn yín pé kò tẹ̀lé kàn yín rárá ó náà wo ó ní àwọn tẹ́ pé bí olórí ẹlẹ́sìn ni kọ́kọ́ máa takò ẹnìkejì yọ jígà yọ aké máa ṣapa máa takò ẹ̀sìn kan ọ̀jọ̀gbọ́n Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ó sọ̀rọ̀ kan bí ó ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí pé àmì pásítọ̀ mo underline ó ní síbẹ̀ Ọlọ́run fẹ́ràn mùsùlùmí ó ní kìtì pé kí wọ́n á mú jígà àáké àpòpò fọmọ olórí pé wọ́n ti jẹ́ ẹlẹ́sìn yẹn ní kò yẹ kó rí bẹ́ẹ̀ pé àwọn tó mọ Ọlọ́run ní ìlànà tí kálukú gbàgbọ́ ni a nílò láti jẹ́ adarí Nàìjíríà ó ní dẹ́n àwọn tẹ́kọ̀ wọ́n jẹ́ ẹni tó níwà rẹ̀ ó wá sọ̀rọ̀ tó pọ̀ ń bí ó ní sẹ́wọ̀n pé influence ọ̀rọ̀ English àmì lómìnira pé gẹ́gẹ́ bí ẹni tó kàwé influence is the ability to make people follow you without forcing them láì fipá mú wọn adarí ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ tó bá ń darí iléeṣẹ́ ní í ṣe pẹ̀lú adarí bẹ̀ pé tó bá ti ń lọ báyìí àwọn ọmọ ẹ̀yìn alábàáṣẹ́pọ̀ òṣìṣẹ́ wọn máa tẹpa ènìyàn máa tẹ̀lé ni pé ló fi jẹ́ pé Nàìjíríà tó dájú ní àgbáláyé pé táwọn kó ní kó dá síwájú sí a nílò àwọn adájọ́ pé wọ́n jẹ́ ẹni ìwà bíi Ọlọ́run wọ́n dẹ̀ jẹ́ ń tẹ́ pé wọ́n mọ Ọlọ́run èmi kọ́ sọ bẹ́ẹ̀ o Kòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ nínú ìwé ìròyìn mo ti rí o ìwé ìròyìn The Punch pé bí ara wájú ò bá ṣìnà èrò ẹ̀yìn onísùngbẹ́ o tára wájú bá ti lọ ṣìnà báyìí lágbára Ọlọ́run èrò ẹ̀yìn wọn á mèsì ròdù nìyẹn o ẹni wọn mú ìròyìn The Punch tó jáde ní àárọ̀ yìí ẹ̀ka o ìwé ìròyìn Nigerian Tribune rèé ó náà ṣàǹṣẹ́wọ́ sí mi pé ṣé ò rí mi ni mo rí àkọlé tí mo rí yìí ò ṣe é gbójú kò ń bẹ̀ lápá sí o Ìgbòho Sunday Ìgbòho nìyẹn o ó ní ó tẹ́ mi lọ́rùn
bí a bá gbé ìgbésẹ̀ FG pẹ̀lú tó ń bá bọ̀ yìí pé ní ìlànà òṣèlú kí wọ́n yanjú èyí tí ó wà nílẹ̀ yìí kí nǹkan tó rùn kókó nílẹ̀ àkọlé tó gbọ̀ǹde nìyẹn nínú ìwé ìròyìn wo ìwé ìròyìn Nigerian Tribune tó jáde ní àárọ̀ yìí ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi ni ó ní adákẹ́ má fọhùn àmọ́ tẹ̀ ń tí ń ṣe o àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá nígbà tẹ́ni tó yẹ ó sọ ti sọ̀rọ̀ kí ló tún wá kù òun ló dífá fúnrò ètò wọn débi pé ajá fún ìran ọmọ Yorùbá ni pé bí làwọn bá ṣe é gbéṣẹ́ ẹ̀yin èèyàn mi Yorùbá Oòduà á gbé lálà ẹjẹ́ á lọ ni o ajapa ni o àyàkó Nàìjíríà ni o ẹgẹ́ borúkọ ẹ̀tọ́ ni pé olóyè Sunday Ìgbòho tó yẹ pé wáyé kò ní Sunday òòṣà ẹgẹ́ bó tiẹ̀ ní pé ni ó sì fi bó ṣe rí lọ́kàn tiẹ̀ bó ṣe jẹ́ ìtẹ́wọ́gbà lọ́tọ̀ pé bó ṣe ń fojú hàn yìí o pé FG ìjọba pọ̀ ó dàbẹ̀ ni pé wọ́n ó lo ìlànà ní ti ọ̀rọ̀ tòun Sunday Ìgbòho tó pé apá Yorùbá bí àtẹnudẹ́ pé másì náà mi dé ká pé ẹ̀yà Biafra Ìgbò lọ́hùn pé Ìgbò bá kó Nàìjíríà ni o pé wọ́n ó lo ọ̀nà òṣèlú láti yanjú ọ̀rọ̀ wọn ó ní àwọn tọ́run lọ́rùn ẹgẹ́ bó tiẹ̀ níbi ṣé ọmọ kì í jíṣẹ́ bàbá ẹ̀ kó jìyà ẹni tí wọ́n fi ọ̀rọ̀ náà sí lẹ́nu torúkọ ẹ̀wọ̀n dé ń bí ẹgẹ́ bí aṣojú ìjọba ọkọ̀ òní mínísítà fún ọ̀rọ̀ nípa ti ìdájọ́ tẹ́ pé orúkọ ẹ̀wọ̀n débi o ìyẹn Abubakar Malami ló ń sọ pé bó ṣe ń lọ pé àwọn tí ń gbégbèsè pé ìjọba àpapọ̀ Nàìjíríà yìí abiyamọ ni wọ́n ń wò pé àwọn crisis lásìgbò lápàtàn lápàṣẹ níwájú lókè lọ́wọ́ gbèsàrẹ̀gbẹ̀rẹ̀ ní Nàìjíríà yìí kálàfíà ìjọba kí pé ó dà kí wọ́n ti ń fojú wò pé àwọn máa lo ìlànà òṣèlú pé eléyìí o gẹ́gẹ́ bí wọ́n ti ń ní lọ́kàn wọ́n ti ń gbàrò yìí o wọ́n ti ń darúkọ olóyè Sunday Igboho apá Yorùbá ń bí àti Mazi Nnamdi Kanu apá Ìgbò lọ́hùn wọ́n wá dé tí Ìgbò àwọn tẹ́ pé wọ́n jẹ́ ti ara Sunday Igboho náà tẹ́ pé ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Sunday Igboho torúkọ ẹ̀wọ̀n níbi olóyè Yomi Aliu tó yẹ pé SAN ń bẹ lẹ́yìn ẹ̀ òun náà wá tẹnu bọ̀rọ̀ ọ̀rọ̀ English àmì ló mú sẹ́nu ó ní every challenge present opportunity gbogbo ìpèníjà tó bá ti dé àárọ̀ ọ̀sán alẹ́ báyìí àwọn àǹfààní kan máa ń bá ìpèníjà rẹ̀ pé àǹfààní ló jẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni pé ẹni tó ń dẹ̀ ń ṣojú fún yẹn Sunday Igboho pé ó fi ìdùnnú ẹ̀wọ̀n sí pé tó bẹ́ẹ̀ náà ni pé ó dáná nìyẹn ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi ló ṣe pé gbólóhùn kan ó bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan náà rẹ̀ ó tọ̀nà ṣe o kábíyèsí Ọlọ́run ẹ mọ tí ẹ kẹ́sì ìwé ìròyìn wo ni mo ti ka eléyìí tí mo rí Nigerian Tribune ni o díẹ̀ ni mo mú bẹ̀ ẹ̀yin náà ẹ bọ́ta ra ẹ kà ó yéé mo kúrò nínú ìwé ìròyìn Nigerian Tribune yìí ó mo wá gbé ìwé ìròyìn PM News ẹ pé ó hàn dé láàárọ̀ yìí àkọlé tí eléyìí gbèrú ni pé afurasí kan tó jẹ́ pé ajínigbé ni tó ń ṣe bíi ọlọ́dẹ orí tó ń ṣe bíi wèrè ọwọ́ tẹ̀ ọ́ níbo ní ìpínlẹ̀ Ondo ó lè gbá wa àkọlé tí ìròyìn yẹn gbèrú nìyẹn ò ṣe ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi ni ó lájí gbèsè tó ń gógì ọrùn ọwọ́ olówó ni ò tí ì tẹ́ ajígbèsè ní èébú onígbèsè lẹ́ni tó ń jẹ lówó ajígbèsè tó wá ń gógì ọrùn tó nígbèsè bá rọ́wọ́ tó ara máa wọ̀ sí ni o lóde bá fúnra ètò wọ̀de yìí bí o pé àwọn ẹ̀ṣọ́ aláàbò apá gúúsù ìwọ̀rùn tí àwọn gómìnà apá gúúsù ìwọ̀rùn tẹ́ pé wọ́n gbé kalẹ̀ tí wọ́n pe orúkọ ní Àmọ̀tẹ́kùn ni wọ́n ṣe àṣeyọrí o níbo ní ìpínlẹ̀ Ondo tí wọ́n rọ́wọ́ tó ẹnìkan tẹ́ pé orúkọ ẹ̀wọ̀n dé ń bí o Labram Ibrahim ní orúkọ tẹ́ pé ó ń díbọ́n ó ń síbẹ̀ ni pé ọlọ́dẹ orí ni gẹ́gẹ́ bí mo ti ní wèrè yìí pé ó jẹ́ ẹni 30 ọdún 30 year old ni o ló jẹ́ pé 1 2 3 10 20 30 30 ọdún ni o gẹ́gẹ́ bó ti hàn ní pé ó ṣe bí ẹni tí ní àgànà tó ní ọdẹ orí ní Àkúrẹ́ àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá bó ṣe ń díbọ́n yìí náà ló jẹ́ pé àwọn èèyàn ń wo ọ̀rọ̀ Ìwé Aláwìyé mi o wọ́n ní tanitan ní ògọ̀ ẹni tí à ń tàn ní ògbọ́n ẹni tí à ń tàn dẹ̀ gbọ́n ẹni tó ń tàn ní lógbọ́n yìí lọ àti pẹ̀lú ta ni eégún tàn tó ní ó kàn ni wọ́n ń taṣọ lọ́rùn pé àwọn èèyàn ń kíyèsí bó ṣe ń jẹ́ pé kí ni àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá nígbà tó dé ìkúrúta kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ó ní ó sojú òun kòrò tí ìwé ìròyìn yìí ò tiẹ̀ gbé orúkọ ìjáde tó ní ó ní àwọn tí ń ṣọ́ ìrìn yẹn náà gba ìfura ó mú ìfura lọ́wọ́ pé ṣẹ́ni tí ọdẹ orí ń bájà ẹni tó jẹ́ alágànná ló máa ṣe báyìí ló máa rìn báyìí àmọ́ ṣùgbọ́n ìta wọ́n ní kò tí ì pẹ́ jù ní jíìpù kan tẹ́ pé ọkọ̀ black jíìpù ni ló bá súnmọ́ láti fẹ́ gbé ibi tán ti sọ pé ọ̀ká fó ṣé àyà gbọ́n ògúngbè gbọ́n ni pé irọ́ ló pa o àyà ó ń tiro ògúngbè mẹ́rẹ̀ pé náà máa kígbe náà rọwọ́ tó àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn wọn rọwọ́ tó àmọ́ òun nìkan ní òrùjọ́ o Ìwé Aláwìyé mi ni o ẹni tó bímọ méjì tó ń gbàdá mẹ́ta ó fi ẹnu ẹ̀ jẹ́wọ́ pé níṣe lòun ṣiṣẹ́ fún ẹnìkan tẹ́ pé ó wá já òun sí bí ta ló ń ṣiṣẹ́ fún ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn wo pé láti ìpínlẹ̀ Sókótó lòun ti wá bí pé ẹni tó ń ṣiṣẹ́ fún ló já òun sí bí pé owó tó tiẹ̀ fún un gan ó dà pé 700 naira ó ní díẹ̀ ní ẹgbẹ̀rún kan ló jẹ́ pé fún un pé ó yà fèrè sáko pé agẹ́bí ó ti wá ń dín mọ́ agẹ́bí pé ẹ wo ìròyìn yẹn pọ̀ ó ju bẹ́ẹ̀ lọ nínú ìwé ìròyìn mo ti rí láàárọ̀ yìí ìwé ìròyìn PM News tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ẹ mọ̀ tí ẹ kẹ́ ṣe o ẹ̀ra ẹ̀ka o yé mo gbé ìwé ìròyìn Vanguard olórogún kò lórogún lápàtún lápàsì lókè lọ́wọ́ sàlẹ̀gbẹ́ lórí tábìlì rẹ̀ báyìí ìròyìn pọ̀ nbí o eléyìí tí mo rí ni pé ó ní ó yá ẹ padà wá sílé kí a jọ tún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe ìpínlẹ̀ Cross River kí a lè gbà ká lè ṣe bó ti yẹ kó rí o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ orúkọ tó wọ̀n dé ń bì yìí ó ní Atọ Jarvis tó jẹ́ pé ó ń sọ̀rọ̀ ní àárọ̀ yìí pé ẹ máa padà bọ̀ ṣé
ọ̀rọ̀ ìwé aláwìyé mi ó lẹ́ni ń pè ẹ́ ò dákẹ́ olóògbé àgbọ̀ya ìgbà wo ló ní dáhùn òun ló dé fáfúrò tó wọ́n dé pé èèkàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀hún Sir Arthur Jarvis ló ń sọ pé ní ìpínlẹ̀ Cross River pé ẹ̀yin tẹ́ pé ẹ ti kó òun ẹgbẹ́ òṣèlú PDP ẹja pa ni o ẹjú ìwà ìrọ̀rùn ni o ẹ̀kan lẹ̀ ni o ìbínú kan ló dé nìjẹ́ kan ló ṣe ní àwọ̀ kan ni o tẹ́ fi lọ ni ó ní ẹ máa padà bọ̀ wá ilé bàbá ọmọ kì í bọ́ ọmọ lọ́dọ̀ ẹ wọlé ó ní kò sí ìdí méjì tó fi ń pè wáyé pé ní ìpínlẹ̀ Cross River yìí kí àwọn lè gbé ògo bẹ̀ jáde kí àwọn lè ṣe ní ọkọ̀ ṣe pé ó ní ṣe wọlé ó ní ọkọ̀ pé ní àsìkò yìí eléyìí tó ń ṣe yìí ó ní ó wáyé látàrí pé kí ni ìpàdé tí wọ́n ṣe ní àìpẹ́ yìí ní ọdún 20 tí wọ́n tẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP pé àbájáde ìpàdé yìí náà sọ pé ẹ jẹ́ ká pe àwọn tó ti bínú lọ àbáwọn tó pé ìdí kan pé kí wọ́n padà wá ó wá sọ pé ní ìpínlẹ̀ Cross River ní ẹ̀yin náà wò ẹ rí i pé ẹgbẹ́ òṣèlú PDP ní wọ́n ti wà yìí ọ̀rọ̀ English àmì jáde lẹ́nu ẹ̀ ó ní if you want to be a champion ni o select a champion to work with pé yẹn máa fẹ́ ṣe oríire àfi kó wá ẹni olóore kó bá rìn o pé yẹn máa fẹ́ ṣe ìdàkejì náà fúnra ẹ̀ ló máa wá ìdàkejì lọ pé ẹ máa bọ̀ wá kí á ṣiṣẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí ó ní ẹ ti rìn kó fojú hàn pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti kọjá pé ọ̀rọ̀ lásán wọn kàn ń jábọ́ ọ̀rọ̀ English àmì pé nothing is easier than saying what pé àwọn fẹ́ tún Nàìjíríà ṣiṣẹ́ àwọn fẹ́ mú ògo Nàìjíríà àwọn fẹ́ ó sọ ní tó pa mí o tẹ̀mí rí ní ìwé Vanguard bẹ́ẹ̀ ló ń fọwọ́ sọ̀yà pé ẹ máa bọ̀ padà wá ẹnìkan ò lè dá ṣe o pé ẹ̀yin tẹ́ ti lọ ẹ padà wá o ta ló ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí mo ti sọ fún yín o orúkọ ẹ̀ náà ni ẹni tó yẹ pé Sir Arthur Jarvis ní ìpínlẹ̀ Cross River ẹnu ọmú ìwé ìròyìn Vanguard tó hàn dé láàárọ̀ yìí ẹ mọ̀ tí ẹ kẹ́ ṣe ẹ kà ó. Fadilatu Sheikh Al-Imam ẹlẹ́nu méjì o lọ́mọ aráyé ẹlẹ́nu méjì o lọ́mọ ènìyàn ọ̀rẹ́ ṣọ́ra fún wọn. ẹlẹ́nu méjì o lọ́mọ aráyé ẹlẹ́nu méjì o lọ́mọ ènìyàn sista ṣọ́ra broda ṣọ́ra. ọ̀rẹ́ bí wọ́n bá pọ́n ọ lé tọ́mọ ènìyàn ń yìn ọ́ o ìwọ̀nba ni kórì rẹ̀ wù mọ́. ọ̀rẹ́ bí wọ́n bá pọ́n ọ lé sẹ́ tọ́mọ ènìyàn ń yìn ọ́ o ìwọ̀nba ni kórì rẹ̀ wù mọ́. wọ́n lè pàdégún olówùrọ̀ kò dọ̀sán kan tún ní kò gún mọ́ ìwà ènìyàn lẹ́rí yẹn. bí wọ́n bá rí tọwọ́ rẹ̀ gbà lọ́wọ́lọ́wọ́ wọ́n lé níyàn bíi tìrẹ ṣọ̀wọ́n láyé o síbẹ̀síbẹ̀ ọ̀rẹ́ mi mò ń. ìwé ìròyìn PM wọ́n dé mórí àkọlé kan tí ò ṣe mójú kò ń bẹ̀ torí pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni o àkọlé tó wọ́n dé gẹ̀rẹ́ wọ́n pé bí mo ṣe pa akọ̀ròyìn Vanguard torúkọ ẹ̀ hàn dé bí o Tadu Salem rèé o afurasí ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o èmi rí ni mo mú o ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní òṣè ní ṣáájú ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú wọn kóra wọn jọ wọ́n báyìí wọn róògùn àbámọ̀ ṣe o àbámọ̀ a ò ṣe àṣetán báyìí ó di apọn ìbà ọlọ́run ìbà ìbà ló dín fá fún ròyìn tó wọ́n dé ń bí pé a hit and run ẹnìkan tẹ́ pé awakọ̀ tẹ́ pé kọlù kó jápa kó júbà èrò kó gbélé kó sá lọ tẹ́ pé orúkọ ẹ̀ hàn dé ń bí o Ìtara Clement ló ń jẹ́wọ́ báyìí pé akọ̀ròyìn tó jẹ́ pé ó ń sojú fún ìwé ìròyìn Vanguard jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣojú òfin jẹ́ pé ó ti jẹ́ pé asomọ́ jẹ́ pé ó ti ń ṣiṣẹ́ tó ń jábọ̀ fún ìwé ìròyìn Vanguard pé òun kọlù lòun dẹ̀ jápa ọ̀gẹ́ bó ti hàn débi tó ń sọ̀rọ̀ ń bí o pé òun kọlù dípò kó dúró àbí kó sọ pé ní olú ìlú Àbújá pé òun ti ṣẹ̀yìn ó jápa ó gbé ńlẹ̀ ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ English àmì ó ní if you go it God's way you will go a long way àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá téèyàn bá ti lọ nǹkan téèyàn ṣe nǹkan ní ìlànà Ọlọ́run tó pé ìlànà burúkú ni kò lè lọ jìnnà torí pé ìjọ kan òkèjà bóòrù àti pé nǹkan yìí lọ́wọ́ gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé níwájú àwọn tẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa àtijọ́ dáàbò ẹ̀mí àti dúkìá tẹ́ pé ìrìn tútù ó ń bẹ lọ́wọ́ tiwọn iná burúkú iná gbóná
iná lala ló ń ti ẹnu jáde dẹ́ pé láìsẹ̀nsì tẹ̀lé àwọn ọlọ́pàá níyàn o pé ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lórúkọ ẹ̀wọ̀n dẹ́nbi o CP Frankie Bá ló wá ń sọ̀rọ̀ nígbà tó pé ó ní ọwọ́ tẹ ẹ̀ ń béèrè pé báwo lọ́wọ́ yìí tẹ àwọn tó kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ti ìdáàbò ó ní bẹ́ẹ̀ ni ó lóun kọlù pé òun ò dúró gẹ́gẹ́ bó ti hàn ní pé ṣáájú ní ìwé ìròyìn Vanguard ló ti kéde pé ọmọkùnrin lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ kí wọ́n padà rí òkú ẹ̀ ẹni tí wọ́n ti ń wá láti October oṣù kẹwàá ọjọ́ kẹtàlá àmọ́ sọ́kùnrin ṣáà ní àsìkò tẹ́wàá yìí ó ti wá hàn dé o gẹ́gẹ́ bí mo ti rí o nínú ìwé ìròyìn wo PM láàárọ̀ yìí pé ẹnìkan tí orúkọ ti ẹ̀wọ̀n dé ń bí o Ìtòrò Clement orúkọ Ìtòrò Clement ó lóun ló ń kọlù ó dẹ̀ bá kú bọ́ kò dẹ̀ dúró kò sọ fáwọn ọlọ́pàá ó dẹ̀ lọ ẹ wo ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ iṣu ò pé òun ò tó yán ẹwà ò pé òun ò kókò àwọn tó ń koná mọ́ ni ò jẹ́ o níbi tí àkókò gbà àmọ́ rẹ o adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run odò tí agbọ́n tí ò gbẹ ní fàlọ́ ló sọ pé à ń bu díẹ̀díẹ̀ ẹ̀yin náà ẹ̀kan lu ẹ̀yin náà ẹ̀ bù yókù díẹ̀díẹ̀ kábíyèsí Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá a ṣe tààrọ̀ yìí ewúrẹ́ agẹdẹgbẹ tá a gbé Fọlájì ẹ̀yọ́ agbéniga lójú ààrẹ ni wálẹ̀ ayinni lójú abúni ó ṣe é á tún bá wa ṣe ti ọ̀la àti láéláé adúpẹ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì tí ẹ wà yìí FAC station ẹ má yí kó mẹ́ o ẹ ṣeun sà ẹ ṣeun mà ẹni àkọ́kọ́ ìkànnì yìí àìkórira olówó ẹbí olówó ká má dárúkọ ẹ rere mímí dòdò mi ajàfẹ́tọ̀ mi nìyàn adúpẹ́ sà kábíyèsí ọlọ́njàrin pẹ́ àmì àti àṣẹ o èní ní ọjọ́ ìkẹtàlá bùkátà Ọlọ́run aago mọ́kànlá ni o à ń retí yín ní agbára Ọlọ́run ọjọ́ ìkọkànléníogún oṣù yìí ajílọ́ba tọmọ tiẹ̀ wòlímọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25th gbẹmí sókè on the 4 lẹ́kìtì kábíyèsí Ọlọ́run lọ́pọ̀ orí bẹ́ẹ̀ o FAC ni o ìlú oníyá o nídìí ẹ̀rọ láàrọ̀ yìí Clement ló wà efficient ló wà ń di ẹ̀ Clement yẹn fẹ́ wo orí mi lọ́lọ́pàá efficient ló wà ń di ẹ̀rọ nígbà tí life wà ń bẹ lọ́wọ́ Sodiq Akínbólú Ọlọ́run ní jí ó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ àmì àti àṣẹ English teacher mi ní sí problem sí opportunity yé ọmọ ẹkùnrin mò ń wòye o àwọn àǹfààní pọ̀ nínú àwọn ìṣòro tá à ń bá pàdé ẹ jẹ́ á farabalẹ̀ ká lè rí ká mú ẹ jẹ́ á lóore tá a bá ti lò kan rẹ ó máa ṣílẹ̀kùn fún mi ní agbára Ọlọ́run Benjamin ẹni bolo wà lápàtàn lápàsì níwájú ọ̀tẹ̀yìn Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ tí èmi ẹ káàárọ̀ o.